lovely fans all over the world. Still remain Babalawo International. Iyami, I really want to appreciate you. Make Olódùmarè ọba mi alágbára ọba lógo jùlọ ọba lánàá ọba lónìí ọba tó lóma tó dàjà rẹ kó bùkún yín o abùkún yín àbùkún àwọn yín ọ̀nà àlà fún yín o mo dúpẹ́ lọ́wọ́ yín gan gidigidi mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ ọjọ́ o ẹ má bínú gbogbo lé ẹ rí pé ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ òní iṣẹ́ náà ni mò ń ṣe o iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ ní ìjẹ́ kí n lè post kan ẹ má bínú ẹjọ́ ẹ ṣàánú mi my backup page Babalawo International backup page ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi like ẹ follow ẹ jọ̀ọ́ ẹ follow ẹ bá mi share ẹ bá mi follow ẹ bá mi share ẹ̀yin náà lè ràn mí lọ́wọ́ ẹ̀yin náà ni èmi náà ni àjọwọ̀ fọ́ra wa ni èmi náà ni mo ràn yín lọ́wọ́ ẹ̀yin náà ni ràn mí lọ́wọ́ bọ̀ gbogbo ibi tí mo délé nìyí ẹ̀yin náà ni ẹ bá mi máa ràn mí lọ́wọ́ ẹ bá mi share jọ̀ọ́ mo bẹ̀ yín ni Olódùmarè ọba mi lánàá ọba lọ́nà ọba lọ́nà ọba tó lọ́ba tó nàìjíríà àbùkù gbóyún ànírógùn àmúbọ̀ ànírógùn ìdíwọ́ ọmọ ìyá mi tí a bá rí ẹnikẹ́ni tó wà nínú ìgbèkùn ayé ó wà nínú ìgbèkùn ó yẹ pé gbogbo ogun ti sú ẹ àbí o ní pé ogun níbí lẹ́ni ogun níbí lọ́la ogun níbí lẹ́ni ogun níbí lọ́la o ní pé ọ̀nà kò sí bẹ́tù ọmọ ìyá mi tó bá rí pé ìdí pọ̀ lára ẹ̀jù kí ló máa lọ ṣe ní àárọ̀ kùtù ọlọ́jọ́ àárọ̀ kùtù láì bá anybody sọ̀rọ̀ ti bá lágbájá sọ̀rọ̀ bá kẹ́lẹ́ sọ̀rọ̀ bá lágbájá sọ̀rọ̀ bá ìdòwú sọ̀rọ̀ àlàbá gbá gbó wọn sọ pé jọ ó bá di àárọ̀ kùtù ó bá ti rí mi pé mo rìn káàkiri má bá mi sọ̀rọ̀ o mo fẹ́ dodi so ó bá tí wàá dodi ó lè jẹ́ ó di ìṣẹ́jú bí mẹ́wàá tẹ́bí 1 hour ló máa sáré dì so láti jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó di ayọ̀ ni wàá ti fojú dá ibi tí ewé ìyálóde funfun wà ìyálóde pupa wà ọmọ ìyá mi kí ló máa ṣe wàá dáná sí dáná ìtú sílẹ̀ kó iná ìlú yẹ kó ti kẹ́rẹ́dá tó bá ti wá kẹ́rẹ́dá ọmọ ìyá mi kí ló máa ṣe wàá lọ sí ìdígi ìyálóde funfun yẹn tó ń pè ní làpálàpá funfun wàá jáwé àpọ̀ kò sínú pocket wàá domini lórí wàá lọ wá ìyálóde pupa wàá tó wàá jáwé àpọ̀ wàá pòlè lórí wàá domi sí ẹ̀kún bucket kan wàá dà sí wàá fọwọ́ gbó ọlọ́run gbẹ́rú mọ̀lẹ́ bá mi paná ìkànjú lójú ẹ lórí ojú ìpọ́njú tó wà lójú ẹ ní tó fi rí àmúkọ́nùgbò òrèkóre yẹn tó fi pọ́fẹ́sà fẹ́lẹ̀ yẹn olúwa nímọ̀ àbámi ṣe kí ni àbámi paná ẹ̀ tó bá gbó ó wá ti kúnná ọmọ yẹn wá lọ wá fi ṣọ́bẹ̀ lọ fi wá ẹ̀ṣẹ́ náà yẹn wá sí dáadáa ó bá ti wá sí àbí kó wá ìkàn míì kò fi gbọ́n bá ti wá fi gbọ́n wàá dà sínú kí nìyẹn omi ní poró náà ọmọ ìyá bá ti wá síbẹ̀ yẹn ọmọ ìyá mi wàá filẹ̀ síbẹ̀ títí di alẹ́ around 9 o'clock ó bá ti wá dá 9 o'clock ọmọ ìyá mi wàá sẹ́ ewé yẹn wàá sẹ́ dànù wàá lọ fi kiri wàá fi ẹni ọṣẹ wàá fi wẹ̀ ẹni ọṣẹ ló lè fi wẹ̀ wàá wẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan sáà wẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìyá mi ní ìgbàdàdúrà wàá ṣe kan fún mi o ọ̀nà ẹ̀ ọ̀bá là tó bá ti là ọmọ ìyá mi gbàgbé nípa ẹ̀ masaya ara ẹ̀ èmi mọ̀ pọ̀ náà ńlá fún ẹ̀dọ́dọ́ ni ọmọ ìyá mi bá ń ṣe fídíò yẹn still remain Babalawo International God bless you ire o kàǹkà ẹ ṣé ìyá mi ẹ ṣé bàbá.